Bàbá wa àti Ọlọ́run wa. Kábíyèsí. Ọlọ́run wa àti bàbá wa. Adúpẹ́ ẹ̀yin ló gbà ṣe ń lọ́ba Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọlọ́run ẹ gba ẹ̀yìn wa. Àmín. À ń lọ nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run ẹ máa bá wa lọ. Àmín. Ẹ máa kọ́ wa. Àmín. Ẹ máa tọ́ wa. Àmín. Ẹ má fi wá sílẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. A kí wa káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Greeters. Ní gbogbo ẹ káalẹ́, ní gbogbo ibi tí a bá wà. You are greeting us all. Lórúkọ Jésù, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àmín. Ọ̀rọ̀ tá a máa fi bára wa sọ̀rọ̀ ní èní tó jẹ́ Today's topic is ọjọ́ ọgbọ̀n nínú tete. àsìkò lẹ́ǹtì yìí. The journey of life. Òun náà ni àìgbọràn, Stubbornness. oríkókún, Stubbornness. agídí Stubbornness. tàbí líle àyà. Stubbornness. Kí ni àìgbọràn? What is stubbornness? Kí ni oríkókún? Kí ni agídí? What do we mean by stubbornness? Àìgbọràn jẹ́ àìmáfetí sí ọ̀rọ̀ àbí ìkìlọ̀. Stubbornness is not heeding to correction. Ó sọ fún wa nínú ìwé Deuteronomy 28 verse 1. It is in Deuteronomy 28 verse 1. Ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ ní òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbígbọ́ràn jẹ́ nǹkan tí Ọlọ́run ń dunnú sí púpọ̀ púpọ̀. Heeding to correction is what pleases God. Agídí, Stubbornness oríkókún, àyà líle kò ń ṣe nǹkan tó dáa fún onígbàgbọ́. is not something that is good for believer. A gbọ́dọ̀ jẹ́ gbọ́rọ̀gbọ́rọ̀. We need to A dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní olùbáwí. we need to be corrected. Tí a bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, If we do something that is wrong, tá a bá rí èèyàn bá wa wí, if we see someone that corrects us, ó máa da púpọ̀ ká gba ìbáwí yẹn. to be good for us, we need Nítorí to pé èrè correction púpọ̀ máa ń wà níbẹ̀. because there is huge Tá a bá blessing in ṣagídí it. ta ṣàlàyé lé pé wọn ò kí ló ń bá mi sọ, àtàrà wọn ló ń sọ, If you go against to wọn be ò sọ ti corrected, tèmi. Ní ìgbẹ̀yìn ẹ̀, at the end, ìjákulẹ̀ máa ń wà níbẹ̀. there's always a bad outcome. Regret máa ń wà níbẹ̀. There's always a regret. Tó máa ní àwọn dẹ̀ sọ fún mi, wọ́n dẹ̀ bá mi wí gbà yẹn o. Then you Ká start ní mo ti mọ̀ ní kí regretting. n ti fetí sí ìkìlọ̀ yìí You o. start saying, I Ó don't dẹ̀ know. ti wá rí báyìí. Ìgbà yẹn lójú ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jà. That's when the A person wá máa now gba calm down. èrè agídí Now àti àìgbọ́ràn àti àyà líle rẹ̀. Now be Lórúkọ Jésù, getting the Ọlọ́run reward. ò ní ṣe wá láláì gbọ́ràn. Àmín. Ẹ jẹ́ ká wo ìwé Psalm 32 verse 9. Let's look at Psalm 32 verse Kí 9. ẹ̀yin kí ó má ṣe dàbí ẹṣin tàbí ìbákà tí kò ní iyè nínú, ẹnu ẹni tí a kò lè ṣe àìfi ìjánu bò, kí wọn kí ó má bàa súnmọ́ ọ. A máa jẹ́ ẹni tó ń gbọ́ràn. Let us Tá a bá lead to jẹ́ correction. aláìgbọ́ràn, a máa dàbí ẹṣin tàbí ìbákà tí kò ní iyè nínú. Because tá a bá fi ọgbọ́n ara wa nìkan ṣe pé Because kò if sí you nǹkan are using tẹ́nibọ̀dì our lè own ṣe knowledge fún mi. to do what we're Nǹkan tí supposed má fẹ́ to ṣe do, ni màá ṣe. A máa dàbí ẹni tí ò níyè nínú ni at the long run. Because àwọn nǹkan nígbà tó yẹ pé a máa ṣe because there are some things tó that máa we're ní going to mistake do nínú. that are going to But tá a bá fi make etí sílẹ̀ mistake. tá a gbọ́, But if you use to tá a correction, gbọ́ guidance àwọn míì pé òkè ẹ rìn báyìí o, ẹ má rìn báyìí o. Tá a bá padà wà lé àyè ara wa, if you à á rí i sit pé down, èrè tó dáa we'll ó see wà that there's a níbẹ̀. good blessing in it. Agídí ò dáa, ó máa ń fa Stubbornness is not ìjákulẹ̀ good. ni, ó máa ń fa ìfàsẹ́yìn, It's to ó dẹ̀ make máa ń someone fa go back. ìdádúró. To make Lórúkọ someone be Jésù, stagnant. àní rí ìjákulẹ̀, Àmín. àní rí ìdádúró. Àmín. Ẹ jẹ́ ká wo ìwé Isaiah 48 verse 4. Let's look at Isaiah 48 verse 4. Nítorí èmi mọ̀ pé olórí líle ni ìwọ, ọrùn rẹ jẹ́ ìṣàn irin, iwájú rẹ sì jẹ́ idẹ. Nínú ìwé yẹn, ẹ rí nǹkan tó fi qualify alágídí èèyàn. You So can they used to imagine kan ní qualify pé the stubborn orí èèyàn dàbí ó jẹ́ orí erin tí ò kì í gbọ́ràn. Kò sí ìwúlò ń bẹ̀. Kò There's dẹ̀ no sí usefulness ẹwà in àti it. àǹfààní kankan níbẹ̀ nínú no ká jẹ́ usefulness in alágídí it. èèyàn àbí ká Stubborn. jẹ́ olórí kunkun ènìyàn. Being stubborn. Á dáa ká jẹ́ gbọ́ràngbọ́ràn. To be good for us, you Lórúkọ need to Jésù, correction. ẹ̀mí tó ń gbọ́ràn, ẹ̀mí tó ní ìtẹríba, Ọlọ́run á gbé wọ̀ wá. Àmín. Ǹjẹ́ nísinsìnyí, lórúkọ ti Bàbá, Mímọ́. ti Ọmọ, Mímọ́. ti Ẹ̀mí Mímọ́, Mímọ́. Jésù Olúwa wa. Àmín. Àmín.
Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹrí ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.
ẹ máa wí tẹ̀lé wa. Yíwá padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwa ènìyàn rẹ sí Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.